Óyá óyá o, óyá ẹ máa bá wa. Lọ́mọdé tàgbà óyá o, óyá ẹ máa bá wa. Àwa Akoni Radio TV station ó ti kalẹ̀ bíbá sórí afẹ́fẹ́. Àwa Akoni Radio TV station ó ti kalẹ̀ bíbá sórí afẹ́fẹ́. Ilẹ̀ eré ìdárayá lóríṣiríṣi, ètò alárinrin, ètò àgbọ́fi kọ́gbọ́n, ìbẹ̀lẹ̀ tí máa gbọ́ o. Ẹ wo mo tó ṣe sẹ́mi ròdòdò tó kílẹ̀ títí. Àwa Akoni Radio TV orí afẹ́fẹ́. Ṣé wọ́n rí pọ́tà lẹ́nu o? Yẹ́rìyẹ́rì. Àwa Akoni Radio TV station. Babalajẹ. Gbogbo Kristẹni àti Mùsùlùmí, ẹlẹ́sìn àbáláyé, ẹ wá fún ìkéde. Ẹ download ẹ lórí Google Play, YouTube channel. Àwa Akoni Radio TV station. Pọ́tà lẹ́nu o. Àjọjẹ ló láyé. Bẹ́ẹ̀ bá ń gbọ́ tó bẹ́ẹ̀ bá ń gbọ́ tó mi lẹ́ títí títí. Àwa Akoni Radio TV station. Àwọn aládàbí ẹ̀dùn lọ bí ọjọ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ bó ṣe ń lọ ní ìgboro. Àṣà tẹ̀sí ìgbé lárugẹ.